nahanu nakusu alayka àwa fẹ́ sọ ìtàn fún ọ nahanu nakusu alayka àwa sọ ìtàn fún ọ ìtàn tani alayka hasanal qasas ìtàn tó dáa jù bima awhayna ilayka kìí ṣe ìtàn tí ó jẹ́ ìtàn irọ́ àmọ́ bima awhayna ilayka pẹ̀lú wá ìtàn àmọ́ fi ránṣẹ́ sí ẹ hadal Qur'an gbogbo ìtàn tó wà ní Al-Qur'ani anabi ọmọ ádámọ̀ rí ọlọ́run sọ̀tàn rẹ̀ fún anabi ọmọ núhà rí ó sọ̀tàn rẹ̀ fún anabi ọmọ ẹni tí ń jẹ́ ṣíṣù ó sọ̀tàn rẹ̀ fún anabi ọmọ ẹni tí ń jẹ́ núhà ó sọ̀tàn rẹ̀ fún anabi ọmọ ẹni tí ń jẹ́ burahima ó sọ̀tàn rẹ̀ fún anabi ọmọ ẹni tí ń jẹ́ isiaka ó sọ̀tàn rẹ̀ fún anabi ọmọ ẹni tí ń jẹ́ ismaila tí í ṣe babalababa rẹ̀ ọlọ́run sọ̀tàn rẹ̀ fún anabi ọmọ ẹni tí ń jẹ́ yakubu ọlọ́run sọ̀tàn rẹ̀ fún anabi ọmọ àwọn ọmọ 12 tí yakubu tó bí sáyé ṣùgbọ́n ó wá sọ̀tàn ọ̀kan nù wọn ṣoṣo tí ṣe anabi wa yusufu ìtàn yusufu yẹn náà lọ́lọ́run wá fẹ́ sọ ni wá fi ń sọ fún pé àwọn sọ ìtàn tó dájú fún ọ bima awhayna ilayka hadhal Qur'an wa in kunta bó tẹ̀ já sí pé ìrẹ Muhammad min qabli síwájú ká tó sọ ìtàn náà lamina gafilin ó wà nínú àwọn tí ò mọ ìtàn yìí rárá ó wá bẹ̀rẹ̀ ó wá ní ìdíkọ́lá yusufu já sọ fún ọ nígbà tí ànábì wa yusufu kọ́lá lé abi ó sọ fún bàbá rẹ̀ ta ni bàbá rẹ̀ kò gbórúkọ bàbá wa níbẹ̀rẹ̀ yusufu nìkan ló dárúkọ yusufu sọ pé ya abati ìrẹ bàbá mi ya abati ìrẹ tó bí mi my biological father inni ra'aytu ahada ashara kaukaban ẹ̀tọ́ wò ó ní ìní dájúdájú èmi kì í ṣe pé ó ti sọ fún yakubu bàbá rẹ̀ tẹ́lẹ̀ pé òun lára tí bàbá wa ní irọ́ ni torí tó bá sọ fún yàn pé wọ́n mọ̀ ní wọ́n ẹnìkan mọ̀ bẹ́ńtà tí mọ̀ ha $10,000 dákun sọ pé wàláì ìmọ̀ wa parọ́ ni àníkọ́ sọ pé wàláì tẹ́yìn bá ní wàláì irọ́ tó wá sọ pé wàláì ó sọ pé tàláì sọmọbìlà ẹni pé tẹ́yìn náà bá yẹn nídìí owó ìsáré dìde so kí á tó lè máa gbé ìbúra wa tá a bá ń bá yàn sọ̀rọ̀ dídá ẹnìyẹn bá ń ṣe iyèméjì àbí ọ̀rọ̀ tá à ń sọ kò dá lójú ìgbà yẹn látún máa ń lo ìbúra nínú ìmọ̀ kan tí wọ́n ń pè ní ilmul balaga ṣùgbọ́n tá a bá wo ọ̀rọ̀ yìí anabi wa yusufu ń sọ fún bàbá rẹ̀ wípé ìnà àti ní lọ́wọ́ nu lẹ́tà yìí so wọ́n ti kí núnù kan bọnú núnù kan ló fi wá di ìní dájúdájú èmi tí mo fẹ́ sọ̀rọ̀ yẹn èmi yusufu yìí rọ̀ àìtù ahada ashara kaukaban mo rí ìràwọ̀ 11 mo rí àwọn ìràwọ̀ 11 wa shamsa wal qamara àti oòrùn àtòṣùpá ra'aytuhum mo rí gbogbo wọn lí sáàjídí tí wọ́n forí kalẹ̀ tí wọ́n tẹ́ kọ̀kọ̀ fún mi báyìí now tá bá wo ọ̀rọ̀ yìí ìràwọ̀ ní jẹ́ káùkàbù ní èdè Lárúbáwá then nínú àwọn kàwákìbù sayara àwọn ìràwọ̀ tó wà ń sánmọ̀ tí máa ń yí gbogbo wọn nínú àwọn geographer wọ́n jẹ́ ká mọ̀ pé gbogbo wọn pátápátá ìràwọ̀ ni wọ́n àti oòrùn náà àtòṣùpá so yàtọ̀ sáwọn àwọn star kan tí ọmọ rí kékèké lójú ọ̀run yẹn náà ìràwọ̀ làwọn náà so káùkàbù làwọn náà wáyé tí anabi Yusuf tún dárúkọ oòrùn lọ́tọ̀ tó dárúkọ òṣùpá lọ́tọ̀ dásí pé nínú àlá tó lá yẹn ó rí gbogbo wọn àwọn ìràwọ̀ kékèké làwọn yòókù ní o tó fi wá jásí pé bóyá ó lóun rí oòrùn ó dẹ̀ rí tòótọ́ nítorí ó fi ìbúra sínú ọ̀rọ̀ rẹ̀ òun dẹ̀ rí òṣùpá náà òun wá rí gbogbo wọn tí wọ́n tẹríba fún òun tó nígbà tó wá rí gbogbo wọn tí wọ́n tẹríba so ni bàbá wa ní kọgbẹ́nẹ̀ sọ́hùn alátọ́lá irú rẹ̀ ò tó bẹ́ẹ̀ bàbá ní kọ́ máa lọ torí wọ́n nígbà tó kọ́ la Yakubu ti sọ túmọ̀ rẹ̀ fún
ìgbà tó tún yá ó tún àlá yẹn lá. Yakubu ní kó máa lọ. Nígbà tó tún yá ó tún àlá yẹn lá. Yakubu ní kó máa lọ. Wọ́n lọ la bí ẹ̀mẹ́rin, àwọn kan ní ẹ̀márùn ni, àwọn kan ní ẹ̀mẹ́fà ni, àwọn kan ní ẹ̀méje ni, kí bàbá rẹ̀ tó wá sọ yí pé ọ̀dà wá jẹ́ ń sọ ìtumọ̀ rẹ̀ fún ọ. Àfáà kan nínú àwọn àfáà onímímọ̀ wọ́n ń pè ní Sheikh Dahak. Òun sọ pé ó ní ànábì wa Yusufu ó wà ní ọmọ 20 ọdún nígbà tí ó fi lálàyé. Àfáà kan tí wọ́n ń pè ní àfáà wa Maliku àti àfáà wa Zaidu àti àfáà wa Said ọmọ Jubairu, àwọn sọ wípé ìsọkúsọ ni Dahak ń sọ, ẹ má dá lóhùn. Kọmọye ọdún tí ànábì wa Yusufu wà tó fi lálàá, èmi mọ̀. Ó wá ní ànábì wa Yusufu ó wà ní ọmọ ọdún 8 nígbà tó fi lá àlátàwí. Àwọn kan tún ní rárá, wọ́n ní ìyẹn náà mọ tí ń sọ. Àfáà wa tí wọ́n ń pè ní Kirima, òun sọ yí pé 25 years ni ànábì wa Yusufu wà nígbà tí fi ń lálàá. Àwọn kan ní rárá, òun náà mọ nǹkan tí ń sọ. Abdullahi ọmọ Abbas, ọ̀kan nínú àwọn sàábé tó jẹ́ sàábé àgbà ànábì, nínú àwọn tí ń tẹ̀lé ànábì, àti àfáà kan tí wọ́n pè ní Kọ̀tádà, àti àfáà kan tí wọ́n pè ní Mujahidi. Àwọn sọ wípé 33 years ni ànábì wa Yusufu ló wà tó fi láàlá pé òun rí àwọn ìràwọ̀ 11 tí wọ́n ń tẹríba fún òun. Àfáà kan nínú àwọn àfáà onímọ̀ wọ́n ní rárá, wọn gẹ́ẹ̀tì ẹ̀ tó. Àfáà wa Hassan ó sọ pé àbámọ̀dá ni gbogbo wọn. Ó ní gbogbo wọn ò mọ àsìkò tí ànábì wa Yusufu tó lálàá. Ó ní ọmọ 40 ọdún ni Yusufu ló wà tó fi láàlá. Ẹnìkan ní rárá, ó ní gbogbo wọn, ó ní wọn mọ tí wọ́n ń sọ, Ọlọ́run ọba nìkan ṣoṣo ló mọ̀. Tá bá wá wọnú bíbélì dáadáa, tá bá wọnú Genesis 37 verse 9, òun sọ yí pé ó ní Yusufu lálàá, lóòótọ́ ló lálàá. Bàtọ́ wá lálàá, ó wá sọ ìtàn yẹn fún àwọn bródà rẹ̀. So òun sọ pé àwọn bródà rẹ̀ ni ó sọ àlá yìí fún. Bíbélì ó sọ yí pé ó pe bàbá rẹ̀ jókòó pé ó sọ àlá fún. So àtipọ́ sọ fún àwọn ẹ̀gbọ́n rẹ̀, àtipọ́ sọ fún bàbá rẹ̀. Ìwé méjèèjì sáà kò ẹnu wọn kò pé lóòótọ́ ni Jósẹ́fù lá àlá. So ọ̀rọ̀ lálá yẹn ó clear sí wa nínú bíbélì. So ó wá clear sí wa nínú alukurani náà nípa pé lóòótọ́ ni ànábì wa Yusufu ló lá àlá. But ká tó wá lọ ńbẹ̀ yẹn, kí ìtàn yóò lè bá clear sí wa dáadáa, kò sí bí a ṣe fẹ́ sọ ìtàn ọ̀rọ̀ àlá yìí tí a ní mẹ́nu bà àwọn a ní láti kọ́kọ́ establish ilé ànábì Yakub tí a ń pè ní Jacobu. So because tá a bá establish ìtàn yóò lè yé wa àlá, because ọ̀rọ̀ yẹn now tẹ́ bá wo súrà tá ń kà yìí, kò mẹ́nu bà, kò tẹ́ sórúkọ àwọn ìyàwó Jacob, kò mẹ́nu bà àwọn ọmọ 11 yòókù. Ó kàn pé wọ́n ní alasbat ni Quran pé ó kó gbogbo wọn pọ̀. Tí a bá lọ wo nínú Suratul Baqara aya 136, ibẹ̀ yẹn lọ́run ti sọ pé kúlú, gbogbo yẹn sọ pé amanna billahi, agbọ́lọ́wọ́ bá gbọ́wọ́ máhùn sílà ilayna, àti tí wọ́n sọ̀kalẹ̀ fún wa, so àbí ẹ̀ta wọn tán sọ̀kalẹ̀ fún wa, àti tí wọ́n sọ̀kalẹ̀ fún Ibrahim wa Ishaqo wa Ismaila, ó wá ní wa Yakuba wálé asbat, so àti àwọn asbat, àwọn siptu. So wọ́n máa tú siptu sí ọmọ tí yẹn bí, wọ́n máa tú asbat sí àwọn ọmọ. So but Ọlọ́run ṣàkó wọn papọ̀ báyìí pé àwọn ọmọ Yakubu. Ẹnu àwọn àfọ̀n tafsiri kò pé àwọn ọmọ Yakubu ni Ọlọ́run bá ń wí ń bẹ̀. Now kí wá lórúkọ wọn? Kí lórúkọ àwọn méjèèjìlá
ká tó lè sọ orúkọ aláti kọ́kọ́ establish àwọn ìyàwó. Ibi yìí wà ní wàhálà wà nípa ilé olórogún. Bá sọ fún wa pé ẹ̀kọ́ oríṣiríṣi la kọ́ nínú ìtàn yìí. Àkọ́kọ́ aláti kọ́kọ́ sọ díẹ̀ lára ìtàn Abraham. So Ànábì Ibrahim, so ó bí ọmọ mẹ́jọ. So ó ní ìyàwó tó ní kìí ṣe méjì. So ó tún láwọn concubine. It was allowed that time nígbà yẹn. Ó dẹ̀ láwọn ẹrú tí ó bí ọmọ fún. Ṣùgbọ́n ìyàwó ẹ̀ gangan tí ìtàn dè mọ́lẹ̀ fún wa ni pé ó fẹ́ ìyàwó kan tí wọ́n pè ní Sarata, tí wọ́n pè ní Sarah nínú Bíbélì. Ó dẹ̀ Sarata yìí, Sarah òun ló bí Isaac. So Bíbélì sọ fún wa yìí pé Sarata ó ní ẹrú obìnrin kan. Ẹrú yẹn ní ń jẹ́ Hagar, táwa ń pè ní Hajara. So nígbà tí ó tètè bí ọmọ lọ́wọ́ fún Abraham ní ẹrú pé kó fi ṣèyàwó, ìyẹn ni Hajara fi wá lóyún. So nígbà tí ó di pé àsìkò oyún yẹn ó ń ga ní inú Sarata ò dùn mọ́, ló fi wá tún sọ pé òun láti gbé arábìnrin kú òun lé o, if not wọ́n pa á. Ó serious gidi pẹ̀lú ẹ̀ ní o, ní Abraham fi wá gbé Hajara kú ní Iraq, ló fi wá di ara Hijaz. So ilẹ̀ Lárúbáwá tí wọ́n pè ní Saudi lè ní ibẹ̀ wá ní Hajara bí Ismaila sí ọmọ Abraham. So Ismaila yẹn wá ní baba ńlá Prophet Muhammad. So òun ni bàbá àgbà fún. Ìjẹ́rìí eléyìí náà wà nínú Bíbélì. Tí a bá lọ wò tẹ́ bá lọ wo Genesis 16 verse 15, ó ní and Hagar bá Abraham. So ó ní a son. So that is pé Hajara bí ọmọ fún Abraham, ó bí ọmọkùnrin. And Abraham called his son, so his son's name, ó pe ọmọ rẹ̀ ní kíni, which Hagar bá, tí ìyẹn tí Hajara bí ó pe ní Ishmael ni ọmọ tí Hagar tó bí fún Abraham. Ẹ lọ wo Genesis 16 verse 15. So ìjẹ́rìí wà nínú Bíbélì nípa pé lóòótọ́ ni Hajara bí Ishmael fún Abraham. Ó wà nínú Quran lọ́dọ̀ tiwa náà bẹ́ẹ̀ nípa pé Ismaila o, àwọn fóònù tàn jẹ́ kó yé wa pé Hajara ni ó bí. Now àti establish Ismaila nísìn àti ìyá rẹ̀ àtọkọ rẹ̀ pé Abraham ni. So Abraham náà ló wá bí later tí Sarah náà padà wá lóyún. Ọ̀rọ̀ pọ̀ ń bẹ̀ bọ̀ lọ́bẹ̀ nípa bó ṣe lóyún pọ̀ tó sà lóyún, òun náà padà bí ọmọ yẹn náà sọ ní Isiaka ni àwọn Lárúbáwá ń pè. Biblical term ní kíni Isaac. Àti Isaac o àti Isiaka o nǹkan kan náà ni. Dawood àti David nǹkan kan náà ni. Solomon àti Suleiman nǹkan kan náà ni. So Joseph àti Yusuf nǹkan kan náà ni. So èdè tí kálukú fi ń pè ló yàtọ̀ tọ̀. So now Isaac yìí tá ń pè ní Isiaka, òun ló wá fẹ́ Rebecca ní orúkọ ìyàwó Isaac. Rebecca ló wá bí Esau àti Jacobu. So Jacobu yìí òun ló wá bí àwọn méjèèjì láì. So nǹkan kan ṣẹlẹ̀ láàrin Esau àti Jacobu náà. Wọ́n nígbà tí Isaac pé 120 years, àwọn kan ní 130 years ni, nígbà tó dàgbà wọ́n ní ojú rẹ̀ fọ́, òun náà ò ríran mọ́. So ó wá wò pé tóun bá tẹ̀ wá kú báyìí, ó yẹ kóun ó tẹ̀ lè ṣe àdúrà fáwọn ọmọ òun méjèèjì yìí kóun tó kú. Wọ́n lọ wá pé àwọn ọmọ ẹ̀, ó pè àwọn méjèèjì, but wọ́n rí pé kò sí Jacob ńlé. Ló bá pe Esau ni ọmọ ẹ̀gbọ́n, Jacob ni àbúrò, but ọmọ ìyá kan náà ni wọ́n. So wọ́n ní ó wá sọ fún Esau pé tó bá dẹ̀ lè lọ ṣe ẹran tó dùn wá fún mi àti oúnjẹ, òun kún ó jẹ oúnjẹ tó dáa, tó jẹ oúnjẹ aládùn. So wọ́n dẹ̀ ní ọlọ́dẹ ni òun, wọ́n ní iṣẹ́ ọdẹ ló ṣe. Ló bá sáré lọ́nu gbó lọ wá ẹran. So wọ́n ṣáà ní kó tó dé, wọ́n ní Rebecca
ìyẹn ìyá wọn wọ́n ló sáré sọ fún Jacob tóró ìyẹn nífẹ̀ẹ́ Jacob bí bàbá ṣe nífẹ̀ẹ́ Ísáù ni wọ́n pín àwọn ọmọ ẹ̀ mọ́wọ́ àwọn ọmọ méjì náà bí o so ṣe ni wọ́n ní ìyá jí ọ̀rọ̀ yẹn gbọ́ ló bá sọ fún Jacob pé ọ̀yá títí lọ mú ẹran bíi méjì nínú àwọn ẹran wa tí tá à ń sìn ọ̀yá sáré lọ kó olóhùn ọba ṣe tí ó dùn ún mọ̀ ọkọ̀ òun ní Isaac òun mọ̀ nǹkan tó fẹ́ jù wọ́n ní ọba sáré ṣe gbogbo ètò oúnjẹ yìí so lọ́ba ní kó lọ sáfẹ̀ fún bàbá wọn so wọ́n nígbà tí bàbá ò sì rí náà nígbà tí bàbá fẹ́ jẹun wọ́n sọ pé talent tó ṣe oúnjẹ yìí ó sọ wípé òun náà ni òun Jacob ni so wọ́n ní Ísáù ní irun lára wọ́n ní irun máa ń pọ̀ wọ́n ní irun pọ̀ lára dé pé bàbá sì gan mọ̀ pé ó ní irun lára púpọ̀ so mọ̀ àwọn obìnrin pẹ̀lú ètekéte wọ́n ní Rebecca ti wò pé tó bá tẹ̀ lọ ní kó súnmọ́ òun tó fẹ́ fọwọ́ kàn lára ọgbọ́n òun làwọn lè dá o lára àwọn aṣọ tí Ísáù ní tó máa ń wọ̀ tó láìkì jù wọ́n ní ìyá wọn wá gbé fún un pé kó dàbòrà so ọba ní kó súnmọ́ òun kóun tó jẹ oúnjẹ tó gbé wá ńgbà tí ó súnmọ́ wọ́n ní Jacob sọ pé ó dà pé mò ń gbóòórùn aṣọ Ísáù lára rẹ o àmọ́ ohùn rẹ̀ jọ ohùn Jacob ọba ṣáà parọ́ ní rárá o ó ní kìí ṣe Jacob Ísáù ni o so wọ́n ṣáà ní bàbá padà jẹ oúnjẹ náà bàbá wa súre ó ṣàdúà lóríṣiríṣi ó ṣàdúà fún Jacob ṣàmì ó ṣàdúà ó ní ìfún wọn sọ pé ẹ̀gbọ́n rẹ̀ àti gbogbo àwọn ìran tí ó tún máa jáde wọ́n ní wọ́n tẹríba fún ó ní yóò jẹ́ èèyàn ó ní yóò padà bí àwọn ọmọ tí ó dìlú ńlá kankan so wọ́n ní bàbá jẹun tán ó ṣe gbogbo ẹ̀kọ́ pẹ́ sígbà yẹn náà ni Ísáù bá dé ló bá ní bàbá oúnjẹ tẹ ní kí n bá yín ṣeré ìyẹn ni òun ti jẹ́ ó ní ṣe bó ti gbé wá ní rárá òun ti gbé wá ta ló wá gbóúnjẹ tí mo kọ́kọ́ jẹ wá so bàbá ṣàpadà mọ̀ yí pé Jacob ó gba ìbùkún oníbùkún àbẹ́ẹ̀rí ẹ̀wò nǹkan bí báyìí so ó fọgbọ́n gba ètò tí bàbá ti tọ́jú tó fẹ́ ṣe fún ọmọ rẹ̀ àgbà àbúrò fi ọgbọ́n ète ó fi gbà á ó fi gba Ọlọ́run má jẹ́ wọ́n gba oore wa o gbogbo àwa tí à ń wò wá àwọn ibi tí oore wa bá wà má jọ̀bọ́ sọ́wọ́ lọ́wọ́ àwa náà ní kó tẹ̀ lọ́wọ́ báyìí ni bàbá sọ pé ó ti bọ́ o so ó padà ṣàdúrà fún òun náà but àdúrà tẹ ò tó èyí tó ṣe fún Jacob so wọ́n wá ní in fact wọ́n padà mọ́dà Ísáù because Ísáù wọ́n búra ó lérí pé wọ́n pa Jacob fún nǹkan tó ṣe ìdí nìyẹn tí Rebecca sọ pé kó kú òun lé ó padà ní kó sá jáde kó lọ sọ́dọ̀ Laban yẹn ó jẹ́ bíi broda rẹ̀ so bíi family ni wọ́n ṣe jẹ́ so Laban yẹn Rebecca padà ro gbogbo ẹjọ́ fún pé inú bàbá òdò sí Jacob kankan bẹ́ẹ̀ yẹn kò pẹ́ sígbà yẹn ni bàbá kú gbà tí bàbá wa kú ó wá fi di pé Jacob wá bẹ̀rẹ̀ sí ronú pé ìwà tó ń wù yóò dá tutọ́ o kankan so wọ́n ní ló wá bẹ̀rẹ̀ sí ṣàdúà àwọn orúkọ Ọlọ́run tó ń ṣe wọ́n ló padà wá rí màláìkà kan tó yọ sí lóru náà wọ́n ní wọ́n ń bára wọn jìjàkadì so wọ́n ní ó ṣàpadà Ọlọ́run padà ṣẹ́gun màláìkà wa sọ fún pé Ọlọ́run ní kó wọ́n sọ fún pé kó change orúkọ ẹ̀ kó ní Jacob kó máa wá jẹ́ Israel so Ìsíràílù so sẹ́rí ìlú Ọlọ́run ní jẹ́ bẹ́ẹ̀ Ìsírà ẹrú so ẹrú Ọlọ́run ìyẹn ní ọ̀dọ̀ àwọn ti tàwọn lábáwá nìyàwó tù bẹ́ẹ̀ but lọ́dọ̀ àwọn tí ọjà àwọn Jew àtàwọn Christian àwọn òtún bẹ́ẹ̀ yẹn wọ́n gbà pé ẹni tí ó yá sí pé láàrin òru ni ìbùkún dé so fún Jacob tí wọ́n dẹ̀ change orúkọ ẹ̀ kúrò ní Jacob sí Israel so ìdí nìyẹn tí Quran fi mọ́ sọ pé yábà ní Ísírẹ́lì ẹ̀yin ọmọ Israel ìyẹn ẹ̀yin ọmọ Yakubu so tábàwọnù Quran á bá àwọn nǹkan tá a sọ yìí ń bẹ pé lóòótọ́ báwo ni àwọn wo ní jẹ́ Israeli tí Quran máa ń wí Quran dákọ̀ Jacob ó sì tún dákọ̀ Israelu nínú Al-Qurani so now báyìí ni